bàbá mi Ọlọ́run jẹ́ ká yín kó sáà Ọlọ́run jẹ́ kẹ́mi Ọlọ́run yóò gùn kó lálá ìlà àgbà ọmọ yín ni wá fún làákàyè lọ́wọ́ àti ẹ̀kọ́ káwá sọ pé tọ̀ ọmọ àwọn àgbàlagbà náà ló padà wá fẹ́ máa wá takò àwọn bàbá rẹ̀ tó kò sínú ìwà tó fi kọ́ wa tó tá a kọ́ lẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn àgbàlagbà ọ̀dọ̀ yín náà lápò tí mo mi ẹ̀kọ́ láti mú mi gbogbo àlùbáríkà láti mú mi gbogbo ẹ̀ ọ̀gá wa tí a sì gbẹ́sẹ̀ lẹ́sẹ̀ wọn so àbárò ẹ̀ náà ní so ọwọ́ wọn ìrẹ́pọ̀ náà ní kódà tó fẹ́ ṣe bí àṣìṣe nígbà kan náà ó ní wàhálà tí àwọn àgbàlagbà ṣe lórí ẹ̀ wà ní tọ́ sí alẹ́ nu kó wá jẹ́rú àwọn báyìí láti wọ́n ń dá wàhálà yẹn sílẹ̀ so kò bá làákàyè mu ó jọ̀rọ̀ tí mo sunkún lé lérí kì í ṣe torí pé bóyá àbí ìyà kan tí màá jẹ bọ̀ pé mo ṣirú àṣìṣe yẹn ó jẹ́ nǹkan tó bá àbínú jẹ́ ṣé pé mo ìbí náà lè ṣe irú àṣìṣe tó báyìí wà ní tọ́ kò sẹ́ni tí bí ọ̀rọ̀ tí àwọn ẹlẹ́kọ̀ọ́ sọ pé olùbá ní Adam kàtọ́wù so tó àṣìṣe inú orí bó ṣe lè sọ́ra tó ó sì àṣìṣe náà nínú ọ̀rọ̀ ṣe ayọ̀ náà ni tó bàbá bí ìgbà tí Ọlọ́run fẹ́ kí n gbàlùbáríkà lẹ́nu yẹn ni nígbà tí Ọlọ́run fẹ́ kí n gbàdúrà lẹ́nu yẹn irú tó ṣẹlẹ̀ ibi ṣẹlẹ̀ wàláhì tó bàbá yìí náà ti sọ ó wá jẹ́ nǹkan tí àwọn bàbá wa náà ti sọ fún mi nílé pé àṣìṣe tó ṣe yí àwọn òkú lè ṣe òtòrò èso wọn bẹ́ẹ̀ bóyá olóore kan tọ́lọ́run fẹ́ kí kó o ṣe látara bàbá torí irú bàbá yìí tó kàn ọkàn fẹ́ mọ̀ wọn báwọn náà ní báwọn àfi kó o déwájú wọn ó ní tọ́lọ́run fẹ́ kó o gbà níwájú wọn ni nígbà tá a fi ń ké lọ́tà ń lọ tá ń bọ̀ tó wàláhì tó bá lẹ́nu wà síbì kan màá mẹ́wù ní kóòtù mọ́mù fìlà tí mo sáré lọ pé bàbá máa ń fẹ́ràn bàbá máa ń àyájà mi ní mímọ̀ ní gbogbo ẹ̀ wàláhì tàláhì mi wá lè wá bí ìgbà lásán gẹ́gẹ́ bí ẹlẹ́kọ̀ọ́ so tí agbẹ́mọ̀ lọ́dọ̀ yín so ká má wí gbólóhùn kan fún bàbá so bí wọ́n ti wá wí ni ya shaykhana labibu ali lórí irfanukum gali ladali jumhuri anta salimu ishtabil wakuri wakokaro bi shaykhana lihuburi bijahi shaykhi adam ali lórí tazidu bil khairati wa asururi يا أحمد الأرجاج كنوري منير في ظلماء بالأنوار لأحمد اللبيب كل شكري أحسنت في الكتاب والأشعار يا شيخنا اللبيب علي لوري إرفانكم قال لدى الجمهور لأحمد اللبيب كل شكري أحسنت في الكتاب والأشعار نيتكم خالصة أميري لآدم العلم كذا الأفكار أحب شيخ آدم العبقري جزاك ربي شيخنا الحريري جزاك ربي شيخنا الحريري والله يا بابا شيخ أحمد اللبيب nínú mímọ̀ nínú ọlá nínú dáwọ́là wàláhì bàbá gáàlì ládàrí jùmùhúrù tí mo mìn gbogbo ayé nìyẹn o a ní tó bá kù tí ò bá mọ̀ ìké bàbá ga a jẹ́ pé inú àwọn òmùgọ̀ ayé ènìyàn wọ́n mìíràn sùfàá torí ẹlẹ́kọ̀ọ́ wà tó òmùgọ̀ náà wà ẹni tí wà dáa àwọn pẹ̀lú mímọ̀ pẹ̀lú ọlá ní dáwọ́là wàláhì òmùgọ̀ ayé ni anta sẹ́lìmù ìṣtàbílì wà kúrí bàbá gangan làlàáfíà ọkàn wọn lahu qalbun salim ọkàn bàbá lálàáfíà púpọ̀ jù torí nígbà tí mo rọ̀rọ̀ yẹn wọ́n wọ́n tó tọ́lọ́wọ̀n bá wá ṣe bàbá ní aláníyàn dáadáa tí wọ́n kàn bọ́ sórí afẹ́fẹ́ kán gbọ́rọ̀ yẹn síta so tẹ́mi kan ń lọ tí mo kọjá lọ tẹ́kàn gidi mi báwọn so tíyàn fi ṣe òkú òru so bàbá fẹ́ràn mi pé kò yẹ kí nǹkan báyìí ó jẹ kó ṣẹlẹ̀ sí ọmọ ṣe kàdà iná fi bọ́ síta tí àwọn òkú sórí afẹ́fẹ́ mo ti jìyà lọ kódà kí àbáláyé tó gbọ́ kẹ́gbọ́dì tó gbọ́ wàhálà ti ṣẹlẹ̀ sí nǹkan ìyẹn ti jẹyà so yóò kan tó mọ́ sí àbọ́lọ̀ fún bàbá wàláhì lọ́lọ́run fi ní alámọ̀rí àbá fi ń dá ọlọ́run sì ní ó bàjẹ́ wà kọ́ kárọ̀ bí ṣe kàná lè hó borí ọlọ́run bá sọ yín bàbá ọlọ́run bá sọ yín bìjá iṣẹ́ ìkí ádámàlì lórí wọ́n lábàbá wa àgbà ṣe kàdámàlì lórí tẹ́ fẹ́ràn dáadáa tẹ̀sí dúbìlì káírà àti ìwà súrúrí bàbá ọlá yín orí yíò mọ̀lékún sí ni ya Ahmadu al-Arigbaji kanúrí bàbá wa Sheikh Ahmad al-Arigbaji Allah akbar ha tẹ̀mbíhù nìyẹn kanúrí ìmọ́lẹ̀ nìyẹn o munirun fi zulimahi bil anwari ẹ̀ ń tàn mọ́lẹ̀ káàkiri ayé pẹ̀lú mímọ̀ tẹ́ ìjìdí lọ́dọ̀ àwọn àgbàlagbà ìmọ́lẹ̀ ṣe ara òun bẹnu mọ́lẹ̀ ara yín ìmọ́lẹ̀ ṣe Kamaludin bẹnu mọ́lẹ̀ ara yín ẹ gbá odò mọ́lẹ̀ yẹn torí ẹ má fẹ́ balance láàrin gbọ́n àfà wàláhì mo fẹ́ràn yín pátápátá ẹ má fẹ́ balance pé kò sí díẹ̀ sáfà wà lọ́dọ̀ wọn
bàbá Ọlọ́run yóò burú fún yín o lè àmọ́dé làbí ibi kò ló ṣúkúrí bàbá gbogbo ní ẹ̀fẹ́ dúpẹ́ fún yín mo dúpẹ́ fún yín yìí níjú báyìí lọ ní ìbá fi dúpẹ́ fún yín o wàláhì àṣà ń táfìlì kí tọ́ bí wà lè aṣeárí tẹ́ bá sọ̀rọ̀ ọ̀rọ̀ yín dá létí aráyé ni yín dùn létí aráyé ni ẹ sọ̀rọ̀ kọ́rọ̀ kára fẹ́ mọ́ gbọ́rọ̀ yín ká ìjọba kí ni ó ṣáíkà nígbà táwọn náà sì àwọn fẹ́ gbọ́rọ̀ yín sáà kódà náà àwọn tí ń gbọ́rọ̀ yín tí ń fọ́lò yín ìlà àwọn ọ̀gá bó mo sí lè sí irú àìsí sí ọ̀dọ̀ tí mo nífẹ̀ẹ́ sí irú ìsúnmọ̀ lágbára ò wàlẹ̀ àṣíyàrí ọlọ́run tó wá bùn ilẹ́bùn orin tí a bá mú káwọ́ mórí kọ́ ọ́dọ̀ àbá ó tí a bá mú kálámù tó wá bẹ̀rẹ̀ sí ní kọrin báyìí mórí orin yìí bàbá mo fọ́ mórí àwọn mórí wa àkọsẹ́ pé lọ́dọ̀ bàbá ìsànnáka tọ́ bàbá olóòrùn yóò bàjẹ́ ni ìyá àtúkùn káàlì sọ́tún àmírí àníyàn yìí dà wàláhì tàláhì tó bá ní mú àfáà nú àwọn ọ̀dọ́ àfáà tí wọ́n tán káàkiri ayé mẹ́nìkan jáde sáàníyàn ìdá wà lẹ́ àníyàn ìdá bàbá obìnrin sì máa ń sọ tí bá ń ka àwọn kọ́mẹ́ǹtì yẹn bàbá ọlọ́run orí tọ́lọ̀ ṣe fún yín ó pọ̀ kọjá kìíní ibi táyé bàjẹ́ dé yìí kọ́sì tí wọ́n á fẹ́ràn tó wà yìí bàbá ọlọ́run yóò burú fún yín àníyàn tó dáa ní lè ádámìlì ilimi kàzà lè áfukari àníyàn yìí dáa lè ádámìlì ilimi fún bàbá wa ṣe ká ádám bàbá mímọ̀ wal afkari bàbá tó lórí wọn pọ̀ kò sí bí sí àyàmò sí sẹ́dé iná ló jẹ́ fẹ́ràn wọn tó hibú ṣe ká ádámìlì abukọrí ẹnífẹ́ ṣe ádám ó sì hàn kò sẹ́ni tí ó mọ̀ kò sí bí tẹ́ẹ̀dé ádámìlì kàzí yìí láàrin fákà mọ́ríkàzí ni mí tó mo lè jẹ́ ọmọ àwárádàjì mo lè jẹ́ súnmọ́ra mọ́ríkàzí ni mí bí ti máa dé báyìí tó dé ọ̀dọ̀ àbáwa náà ṣe Kamal so àdàbí ní kò sí ẹ kíyàn wà so ẹ ti kiri tí ṣe bàbá mùdúrú mọ́ríkàzí tó ní tán pèpè sí nìyẹn níbi ìrẹ́pọ̀ àwọn àwátáwá ní a máa sì rẹ́pọ̀ náà ni àtúwáfẹ́ máa ṣe àṣìṣe báyìí kò yẹ kó rí bẹ́ẹ̀ jazakaro bí ṣe kánẹ̀lì hariri jazakaro bí ṣe kánẹ̀lì hariri ó bẹ́ẹ̀ ṣe yìí kò sí tá àfi bẹ́lọ́run lọ́dọ̀ àfi kọ́lọ̀n kó bá san ilẹ̀ sùn olóore kọ́lọ̀n kó bá sẹ̀san olóore tí ò ní tán tí ò ní òpin lára kọ́lọ̀n kó bá ṣe fún yín wọlá ìlàlẹ́lá orílẹ̀ ṣe fún mi ò wàláhì tàláhì orílẹ̀ ṣe so àníyàn yín tó dáa wàláhì mo kí àwọn tó kílẹ̀ rò fúnra mẹ́rin ẹ̀kọ́ ló sọ pé tí ṣé ò bá tẹ̀wà bọ́ sórí láì kán wá sọ̀rọ̀ yẹn ó ma ní mọ̀ kankan ó kàn máa lọ wọ́n kàn dídí ẹ̀ náà ni bàbá fẹ́ràn ẹ̀ ni bàbá ò fẹ́ kí wọ́n fún ọ lẹ́sìpò ni tó dé wá sí kò ní bọ́ sórí ẹ̀fẹ́ àwọn ènìyàn nìdí káà ọmọ wá ní kíní káà kò sí báyìí kò sí báyìí kò sí báyìí wàláhì inú àṣìṣe tó bà wá nújẹ́ púpọ̀ ni so inú mi wá bí náà bí ẹ fẹ́ràn yìí náà nù ó ti yá tán lọ́kàn ṣé ò náà nìyẹn bọ́ọ̀gà ti sọ fún mi pé ṣé ó ti tán ó ti tán la ilaha illallah bó ṣe gbé ọ̀rọ̀ yẹn bó ṣe lágbára tó bó ṣe ṣé ó sì ti tọ́ àdúrà tí mo ṣe fún yín lẹ́yìn yín so òun náà ni màá tún wá ṣe fún yín lójú yín báyìí òun náà ni ń ta gbọ́dọ̀ ìyàbẹ̀rẹ̀ náà ni pé ànábì Muhammad sallallahu alaihi wasallam tí inú ẹ̀ bá dùn parí fún èèyàn kan so yóò wà ní kán nàkàṣe kankan alámúnáṣírà òun làwọn wà ká fún bàbá tó ṣàdúrà fún bàbá o so bí àti máa sọ àpọ́nlé ni so àpọ́nlé táwa ní àtó ṣàdúrà fún yẹn àpọ́nlé ni kò sẹ́ni tó ṣàdúrà fún yẹn ṣùgbọ́n àpọ́nlé àwọn àfáà wa tá a ní so ẹnu àlùbáríkà tán fi sí alẹ́nu tán ní a fi mọ́ sọ̀rọ̀ tán ní a fi mọ́ wí tí ṣe pé ẹnu náà ló wá fẹ́ tàbí ipa fẹ́ fi ṣàṣìṣe tó tán fẹ́ bá wa wí náà pé wọ́n ṣe báyìí ẹnu náà ní wà fi tọrọ ẹ̀ka alámúnáṣírá náà Ọlọ́run kó dákun gbogbo tọ́lọ̀ ti ṣe fún yín lórí Ọlọ́run má jẹ́ ó dín láíláí àlékún Ọlọ́run kó bá ṣe fún yín ìràwọ̀ yín Ọlọ́run ní jẹ́ wọ́kùn bàbá ẹ máa hàn sí ẹ máa ga sí ní ti dáadáa wala la ilaha illallah bisimilahi alam nashra bisimilahi rahman rahim alam nashra laka sadrak wa wada'na anka wizrak alayhi anka zarak wa rafa'na laka zikrak fa inna ma'al usri yusra inna ma'al usri yusra fa idha faragta fansab wa ila rabbika farghab afakum barakallahu fik amin wa musallikum baraka musallikum musallikum afrika musallikum wondola ti ṣe lórí fún Ọlọ́run tó bàjẹ́ amin gbogbo nǹkan máa ń ní sábàbí oore nígbà míì ó lè sábàbí oore ìdùnnú lè fa sábàbí ìdùnnú ìgbà míì wọn náà ń bẹ ìdàkejì rẹ̀ náà ti ń jẹ́ nǹkan bí aburú àbí ìjà lè sábàbà ìjọjọ́ rẹ̀ ìjà ó lè ṣe sábàbí oore ìjà ó lè ṣe sábàbí ìdùnnú tí ìdùnnú ò bá tètè ṣe sábàbí ìdùnnú Ọlọ́run lè lọ fìjà ṣe sábàbí rẹ̀ torí ẹni tí kò mọ̀ yẹn rí kò lè ronú káyàn níbi tó fi ṣe yẹn lórí bọ̀ tíjà bá pààyàn pọ̀ ìjà lẹ́yìn rò kẹfẹ́ jà kìí ṣe jà wọ́n fẹ́ fi yín mọ́ra yín ni kẹ́ ẹ lè sóre fúnra yín ni
nǹkan kan ò ní pàdé pọ̀ nínú kó já burú àbí kó jó orí ọlọ́run sì rán wa láburú sí àṣàbù fẹ́ kankan rí so bó ṣe wáyé yẹn kì í ṣe nítorí pé kí àlebà túká torí kálíbà àjàkọ́ torí kálíbà rẹ náà ni tẹ́jìrì lè òmùrù bí àṣìbábìn ṣùgbọ́n là á ìlàlò tẹ́jìrì lè òmùrù aláàmà qadara Allah so bó ṣe fẹ́ wá ló ṣe wáyé ni bẹ́ẹ̀ ni wa kullu musibatin ja'at bi naf'in ka'anna wuqu'aha farahun wa'idun gbogbo ìṣẹ̀lẹ̀ wàhálà tó bá máa fà ní kàwá á padà máa ka ìṣẹ̀lẹ̀ yẹn fún ìdùnnú àtọdún torí ìgbà lẹ́ pé òun ló sàbábà àǹfààní so bó ṣe wà yẹn kì í ṣe pé ó kàn wáyé bẹ́ẹ̀ ó wáyé nítorí kí nǹkan rí balẹ̀ ṣẹlẹ̀ àwọn èèyàn wa náà tó sáré take up tí ó di pé ọwọ́ ẹ̀dì ọ̀rọ̀ tó ní lọ́yà tó ní kíní kankan dé bí kàtàwọn náà ti rẹ́dì kalẹ̀ kí ó rẹ̀ ó ṣẹlẹ̀ kíní ẹ̀ sáré ẹni sáré kó wọ́n ti sáré track wọ́n ti sáré mọ ibi tí àfa yìí wà wọ́n ti sáré ṣe gbogbo kíní wọn ó jọ pé bí kàtí ẹ̀ ti wáyà láti bí oṣù kan ẹ̀rí nǹkan ẹjọ́ mẹ́rin síra wọn wọ́n sáré mọ ibi tó wà àwọn ọlọ́pàá Òṣogbo wọ́n ti rẹ́dì wọ́n lọ gbé nǹkan àwọn kan sọ pé Èkó ni àwọn kan track sọ́sogbo sẹ́kẹ̀tì so àwọn tẹ fóònù sí ni àwọn ni wọ́n ń ṣe signal tẹ́yà bá tètè dìde gan wá sí wọ́n mọ̀ kò sì ní rí bá ṣe ń sọ mọ́ kí ní bẹ́ntù ara sí ni bẹ́ntù ara sí ti kóòtù ni pé ẹni yìí ó ti tání sí méjì ṣùgbọ́n so kò dẹ̀ wá rí bẹ́ẹ̀ sápò lè sáà ni ẹni tí ó rí iṣẹ́ kan lẹ̀ iṣẹ́ tí ń wà láti bí ọgọ́rùn-ún méjì ọdún ọgọ́mẹ́ta ọdún tí ó wà fẹ́ bàjẹ́ fáwọn tó níṣẹ́ ọ̀pọ̀ sí ibùsọ̀ kò lè sáà ni ọlọ́run wọn tó fi ṣe gbogbo àwọn tó jẹ́ sọ̀rọ̀ sí nísìn àwọn tájọ jẹ́ olólùfẹ́ tẹ́lẹ̀ àtúnjà dáadáa àhọ́bù wa so kálukú mọ̀ pé a sí olólùfẹ́ mi gidi lábájá so oríṣiríṣi yóò kàn mọ́mọ́ fẹ́ tú àṣírí fáwọn èèyàn náà ni pé ẹni yìí èèyàn rí ni ẹni yìí kíní kan èèyàn bú ni so ìṣẹ̀lẹ̀ yìí máa ń ṣíṣọ lójú àwọn èèyàn kí èèyàn fi mọ rú wọn ni mọ̀wákìf nǹkan tí ó lè bàyánú jẹ́ yóò máa ṣíṣọ lójú àwọn èèyàn ni ẹ fi mọ rú àwọn èèyàn tẹ́ ẹ̀ bá rìn ẹ sì fi mọ rú àwọn èèyàn sí nígbà mo ṣẹlẹ̀ ọ̀sájáde yìí àti tó ti hàn sí wa látara ẹ̀mí àwọn èèyàn sẹ́yìn ní tó jẹ́ ẹnìkejì wọn tá a ti rí ó pọ̀ gan láti wá rí a kí ló dé sẹ́kẹ́rẹ́ kíru kàábà yóò wó kí lè fẹ́ wó sí sẹ́yìn lẹ́ mọ́ ni kódà bí ẹ bá mọ nǹkan gan tó yẹ kó wọ́n wà jẹ́ ìdí ẹ̀ mọ nǹkan kó fọ́ ara ẹ̀ mọ nǹkan kó wá ló fẹ́ fẹ́ padà kò sì lè wó wọ́n ní ara alifabani la yaqumu bi hadimi wa kaifa bibani halifu alifa hadimi so kò lè wó because ká ní yóò bá wó ni ọlọ́run mọ̀ ya atẹ́gùn tó ti fẹ́ kìí sí ìwọ́n tó ṣẹ̀ṣẹ̀ déhùn ló ṣẹ̀ṣẹ̀ fẹ́ wo àwọn kan ti fẹ́ wo sáájú rẹ̀ àwọn náà rí wo ni so gbogbo ohun tọ́lọ́run ṣe fún owó kálukú ọlọ́run jó bàjẹ́ ọlọ́run àgbàdúrà rẹ̀ ọlọ́run bá kẹ́ àwọn àgbàlagbà láti lọ bá wa Sheikh Adam Abdullahi Al-Ilory bàbá wa mufti bàbá àgbà Sheikh Kamaluddin Al-Adabi bàbá oní àṣeyọrí bàbá oní sùúrù bàbá aláṣeyọrí wòlíì ọlọ́run Sheikh Kamaluddin Al-Adabi ọlọ́ba akẹ́wọ̀n bàbá wa ọlọ́ba akẹ́wọ̀n bàbá olóríire bàbá afinimọ̀nà bàbá ọmọ wẹ́wẹ̀wẹ́ ọmọ wẹ́wẹ̀wẹ́ àbí ìwé ní balagaji ọlọ́ba akẹ́wọ̀n bàbá ìwé ọlọ́ba akẹ́wọ̀n ọlọ́ba gbàdúrà wọn ọlọ́ba kò sì fẹ́ ọlọ́run sí fún ọlọ́run bá ń sí fún ọlọ́run bá ń sí fún ọlọ́run bá ń sí fún nínú tó pọ̀ yá dàbí òun ni orúkọ tó ń jẹ gangan ọmọ ẹsẹ àdúnáká ẹsẹ àdúnáká kẹ mo ti rí pípa ibi ẹsẹ àdúnáká sí ní ìyẹn dáadáa ní ọ̀dọ̀ mi mo fẹ́ràn rẹ̀ púpọ̀ ní ẹsẹ àdúnáká so ẹni tó bá mọ àpọ́nlé àwọn àgbàlagbà ìyẹn máa ń ta fún ìyẹn dáadáa ní ẹsẹ àdúnáká ọ̀dọ̀ mi so orúkọ yẹn náà ó tún ṣiṣẹ́ lára ọ̀rọ̀ yìí ó ṣiṣẹ́ gan-an lára ọ̀rọ̀ yìí lọ́wọ́ sáré kọ́ rẹ̀ ó ti ṣe tó pọ̀ dáadáa kódà tó bá wá
ọkàn wọ ọkọ̀ wá ní ìjẹ̀rẹ̀ tí ní kọ́mọ̀ yọ kọ̀ wá ó ti ṣe tó pọ̀ tó dáa ẹlẹ́kẹsẹ̀ ó ti jáde ó ti sáré ṣe àtúnṣe ìkíní ìkejì so ó tún kọ orin kí ni ìyàn tó máa fẹ́ gbà tí yẹn sọ náà gbogbo ẹni tó máa ń bẹ̀ tí èyí mójú kò ń bi ọ̀rọ̀ kì í ṣe wòlíì Ọlọ́run ló dé so tó bá wá yìí ní ó wá gan o kà fẹ́ wá náà ni ó wọ̀ láti wá náà ni so ó wọ̀ láti wá ni so àkọ́dà kásì ní ó bá wa láàárọ̀ ni tí ó kọ́kọ́ wà ní lọ ìta àbájẹ dúró àfáà gbogbo ni bàbá alágàjì ìbẹ̀gẹ̀ làánà ti dérè sí láìpẹ́ àbájọ lọ kó orí wọn gangan ṣùgbọ́n wọ́n ti gbọ́ báwọn náà wọ́n sì ti mọ̀ pé ó ti wá náà nù so Ọlọ́run jẹ́ kí oríire rẹ̀ kó máa pọ̀ sí Ọlọ́run jẹ́ kó máa pọ̀ sí ọ̀nà ìlànà tó wá wà yìí náà Ọlọ́run jẹ́ oṣooṣù ń bẹ̀ kọ́ pọ̀ gan ìtẹ́lẹ̀mí ò rírí lóore níbi ọ̀nà ìlànà tó wà yìí náà ń kọ́ yìí Ọlọ́run dákun mọ́sàbá lànà rẹ̀ kọ́ ó ṣàánú rẹ̀ ó gbé ọ débi tí ọ̀gàn ọ̀mọ̀ pé irú ẹ̀ lè gbéyàn dé nínú oríire ayé àti àtàlìkíámà Ọlọ́run kó má jọ wálẹ̀ wọ́n àti òṣìṣọ́ àbáwá mọ̀dúrú mọ́rẹ́kàsì ọ̀dàmọ̀lá ọ̀yàtọ̀ gbogbo àfisọ̀ gbogbo ara wọ́n ṣe ọjọ́ bí ní òní wọ́n ti láníyàn bí program lálẹ́ màá ṣe ọjọ́ bí fún wọn nítorí ọbẹ̀ kódà mo fẹ́ gbé lànà tàbí tó ní orin ẹ̀ka tó kọ fún wọn kó wá mi sẹ́ndì orin yẹn mo fẹ́ ṣe bẹ́ẹ̀dẹ̀ fún mùdí mọ́rẹ́kàsì bàbá dáadáa ni wọ́n kó lọ jọ ọba tí gbogbo nǹkan ò kàláyà rí ó mọ bó ṣe lè ṣe padà tí ọba yẹn ò fi balance yẹn yan míà fi míà mi ìfẹ́ ká balance ọ̀rẹ́ ní 70% no míà fi míà pátápátá ọ̀tá tó pé is a good mentor ní ọlágbára a gbọ́dọ̀ ṣàfẹ́kù orú wọn ní rírí a gbọ́dọ̀ ṣàfẹ́kù orú wọn ní àlàáfíà ní òṣè tí wọ́n bá wà náà tá a wá ṣàfẹ́kù wọn nínú iṣẹ́ táwọn máa ń ṣe yẹn àyẹ̀wò dọ́ọ̀lù ọ̀pọ̀lá ó dọ́ọ̀lù báyìí ó báyé gan mọ̀ kó dọ́ọ̀lù ó gbé ẹni tó jọ́ta àwọn gan tóun náà mọ̀ nǹkan rí lórí tóun náà sì ní nǹkan rí ó yẹ kó bá wọn ṣàdúrà gọ́lọ̀ ní káàfẹ́ àpáta ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì gan nínú àwọn tí gẹ́gẹ́ tí mo dúpọ̀ sọ̀rọ̀ tán yóò fèsì lọ́rọ̀ wọn òun náà rẹ́lífàntì ọ̀rọ̀ sọmọ́ àgbójú wọn ti péjì wọn òwúlò mọ́ òun náà rẹ́lífàntì ọ̀rọ̀ mùdírù náà fẹ́ ṣe ẹni tó wá ń sọ̀rọ̀ tẹ́ fi ń rọrùn sọ nísìn ló rẹ̀wọ̀n ìlànà sí díẹ̀ a sì ti dúpẹ́ àti dúpẹ́ ayọ̀pẹ́ ti yọ àti dúpẹ́ ayé ọpẹ́ 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 ti yọ. Bàbá Mùdírù wọn ti lálàáfíà àti dúpẹ́ ayé ọpẹ́ ti yọ. Agbógun mọ́ tí ó ti lálàáfíà àti dúpẹ́ ayé ọpẹ́ ti yọ. àti dúpẹ́ ayé ọpẹ́ ti yọ. àti dúpẹ́ ayé ọpẹ́ ti yọ. Bàbá mi alátàndá wọn ti lálàáfíà àti dúpẹ́ ayé ọpẹ́ ti yọ. àtúwọ́n ń fàlékún sí ni àlékún àlàáfíà fún bàbá Mùdírù àti dúpẹ́ ayé ọpẹ́ ti yọ. àlékún àlàáfíà fún bàbá Mùdírù àti dúpẹ́ ayé ọpẹ́ ti yọ. ọlọ́jọ́ bí bàbá Mùdírù àti dúpẹ́ ayé ọpẹ́ ti yọ. ọmọ olóore ṣe wá dámà àti dúpẹ́ ayé ọpẹ́ ti yọ. ọmọ onímọ̀ ṣe wá dámà àti dúpẹ́ ayé ọpẹ́ ti yọ. Ọlọ́run àti dúpẹ́ ìṣègbè ńgbà tí kìíní ìmùdé sí wọn ó wá bí wọn lulẹ̀ wọn wá lè dìde àti yàgbẹ́ mọ́ wọn wá bí wọn lulẹ̀ Ọlọ́run tí ò ṣe bẹ́ẹ̀ Ọlọ́run á dúpẹ́ wá tún ṣàlékún àlàáfíà sí ṣàlékún àlàáfíà sí ṣàlékún àlàáfíà sí Ọlọ́run mọ̀jà yóò rẹ́rìn wa àtọ̀tá àtọ̀ rẹ mọ̀jà wọn rí bi rẹ́rìn lọ́dà àwọn gbogbo àwọn tó wá jẹ́ ìkìlí ìlú wálì tìjà àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ bàbá Mùdírù Markaz
tí wọ́n jẹ́ láti dáadáa tí wọ́n jọ ń ṣe ìjọba ọlọ́run máa ń wọ́n ní àkàn náà lára wọn torí kíní kìlílù kíní tó wà lẹ́yìn àyè títí adé ládé fi ń jáde tábà wọ́n dànù tábà wọ́n kíní wọ́yọ́wọ́yọ́ ó ti di fìlà ẹ̀fẹ́ká ló ti di pálí lásán mọ́kẹ́nà àwọn afáàní mọ́kẹ́nà tájàn illa bi ìkìlílì mọ̀kẹ́nà tájún táján àmọ̀ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ yìí lọ ní ọba láàrin Masha Allah. adé ò lè jáde láìsí ìkìlílù ìkìlílù kí ní wọ́yọ́wọ́yọ́wọ́yọ́ òun ládé fi ń jáde gbogbo àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ mọ̀dúró markaz tí wọ́n jẹ́ ìkìlílù tájì wọn lọ́dàkùn mọ́ wọn náà dànù tí tó bá gba àdúrà wà lórí àwọn dúró tó pa wọn tó sì fún tó sáré tó fàárẹ̀ sí wọn gbogbo àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ wọn tájá láàrin dáadáa ni mo ń sọ mi sọ àwọn súnmọ́ àmọ̀nú súnmọ́ káfàrọ̀ mi sọ wọn kò sí nítorí orí ibú sí lẹ́gbẹ̀ẹ́ èèyàn kí ni ò kú sí gbogbo wọn kórìí wà rẹ̀ tí wọ́n bá tó wá fún ọ̀sẹ̀ ìdànù èyí ò lálàbíà náà ọlọ́dọ̀ gbogbo àwọn tá a fẹ́ràn wọn kọ́líbà ńlá kọ́làbà kọ́líbà ńlá kọ́làbà tẹ́ pé afẹ́mi fẹ́ràn wọn ni kì í sáhán nìkan ọlọ́dọ̀ máa wà pẹ̀lú àwọn náà àárín gbogbo wa ọlọ́pàá tó dàrú àti àdàbí àti sùmùrà àti mọ̀rìkàsí kò náà mẹ́bàdàtí wà ìdá so kankana gbogbo wa láta azùbà ẹni tó wá ń ṣe tàwọn azùbù kò rí sẹ́nu kọlu wá sẹ́mi sí kò rí sẹ́mi sí mi ó fẹ́ hàn mí pé kí wọ́n sọ pé òun lòún gbìjà mọ̀rìkàsí òun lòún gbìjà sùmùrà no lọ wá sẹ́mi sí má fìjà ní star wọ́n dáyún lẹ̀ mọ́ gbogbo léyìn wọn ọjà tó ti kú ni ẹ bá tún pàtẹ iléyìn nísìnyí wọ́n mọ̀ pé kò ní tọ́ta ni tó bá ní tọ́ta ò ní máa ta ìjà gbé mo fẹ́ gbìjà ìjọ kan ẹ gbìjà kíníkan so kẹ́nìkan máa ń fa ní ọmọ gbogbo léyìn wọn ó ti tán tipẹ́tipẹ́ ọlọ́run gbogbo tí ó wà tó kú ìwọ̀n ń kọ́ ìwé ń kọ́ lẹ̀ láàrin gbogbo àwa tí a kàkalẹ̀ yìí àtàwọn míì náà tẹ́nu ọ̀dọ́dọ̀ wọn نعمد والسلام ألف قلوبنا بالحب حلف قلوبنا يا رب بالحب حلف قلوبنا بالحب لهم داكم إنكوا وما جو قوا جامع البراواشي أتدابي أتمركاسي أتسمرا أتغباري بدوما àti gbogbo àwọn tó kù torí àwọn mẹ́rin táwọn tí wọ́n tọ́ta bá láyé náà nù àtàwọn àwọn tó jẹ́ ti dìlí sí tàwọn ẹjọ́ náà wà so but wọ́n ti papọ̀ mọ́ tàwa sùnmùrà wọ́n ti papọ̀ mọ́ ti lé so mọ́ àgbáyé gbìdó mọ̀ bẹ́ẹ̀ ọlọ́run dákun gbogbo wa yíyan ọlọ́run fi ìdùnnú kó wa jọ ọlọ́run dákun má fi àdánwò tó wa ká ọ̀nà àwòdà wà láàkó wá tọ́lá àti wọ́ àti afá ọkílọ́kọ̀ rẹ̀ afá Abdullahi ọlọ́run dákun máa gbàdúrà rẹ̀ àmọ́ ìrìn múra ni ìmúra àwọn ará múra ọlọ́run gbàdúrà gbogbo wa ọlọ́run gbogbo ti wà iná àti iná kan Markazi òbòdè kàrúwé Markazi òbòdè kàrúwé Markazi òbòdè kàrúwé fi àyà àti wà máma ti Markazi òbòdè kàrúwé Markazi anta tabibi munkizirin jalati Markazi òbòdè kàrúwé Markazi anta tabibi munkizirin jalati Markazi òbòdè kàrúwé kaumana ana markaziyun kaumana ana markaziyun قومنا أنا مركزي في اهتمامي واعتقادي قومنا أنا مركزي قومنا أنا مركزي قومنا أنا مركزي àṣekò Ádámù ní bàbá táwọn lè gbàgbé níbi mímọ̀ wọn tọ́lọ́run bọ̀ wọ́n tán sì fi kọ́ wa. àṣekò Ádámù ní bàbá táwọn lè gbàgbé níbi mímọ̀ wọn tọ́lọ́run bọ̀ wọ́n tán
sì fi kọ́ wa. àṣìkò Ádámù ní bàbá ta ó lè gbàgbé àfijọ bàbá bí Ibnu Taymiyya Málíkì pẹ̀lú Ṣáfi'í tí wọ́n ṣàǹfààní tá ò lè gbàgbé pẹ̀lú Ṣáfi'í tí wọ́n ṣàǹfààní tá ò lè gbàgbé àṣìkò Ádámù ní bàbá tá ò lè gbàgbé níbi mímọ́ tọ́lọ́run gùn máa sì lè kọ́ iná qawmun karimun wallahi hum azimun zumratul mu'minina habibul alamin masadiruhum jamila furu'uhum jalila mina shaykhil agaji lahu nurul wahaji bina qawmun karimun wallahi hum azimun zumratul mu'minina habibul alamin jahabisuhum fashukura tulabuhum fashukura khususan al-habibi li ahmadina fahubbi bina qawmun karimun wallahi hum azimun zumratul mu'minina habibul alamin minal mu'minina bina zumratun minal muslimina wa hum nuratun minal mu'minina zumratun minal muslimina wa hum nuratun. Allahu akbar, Allahu fiik. Barakallahu fiik. Ọlọ́run kó jẹ́ kẹ́mi rẹ̀ ogun àti gbogbo àwọn tó kù rẹ̀. Ọláfàgbà àdàbíyàtún. Abadiyatun min shayrina tajil adab. Adabiyatun abadiyatun min shayrina tajil adab. Awanu la tansa asilaka ya fata ilimani ila man tantasi kulli ani ya bunamila taha lili adiri wali muqtadi. Adabiyatun abadiyatun min shayrina tajil adab. Adabiyatun abadiyatun min shayrina fa'awwal adab. Fàgbà tálẹ̀ dàbí gbogbo tí ẹ bá ń dákàn lé pé ẹ fẹ́ dà ẹsẹ̀ rìn bọ̀ yìí bí kí mọ́tò kan kọjá ó ti wọ́ fẹ́ àrùndà kò sí mọ́tò fi gbìyànjú sí mo tẹ́lẹ̀ ní ilé mọ́tò méjì èyí tó bá rò pọ́ tóbi jù wọn Ọlọ́run kò fi ṣe bẹ̀rẹ̀ fún Ọlọ́run kò fi ṣe bẹ̀rẹ̀ fún kó bá yà yín lẹ́nu orí ṣàánú yín Ọlọ́run jẹ́ tún ju gbọ́ ayé lọ gasókè gan jù wá lọ ẹni tó dánu kẹni tó wá ń bọ̀ lẹ́yìn kó jára wájú lọ dáa kò sí fàárí fárawájú tó jọ ara ẹ̀yìn lọ kò sí fàárí fún tí ẹ bàjẹ́ ni tí ó mọ̀ bí ọ̀gẹ̀dẹ̀ tí ń pọ́n ni lọ́rin ní ẹ̀yìn ara wájú tí ó ní gbogbo nǹkan ju ọmọ ẹ̀yìn lọ tó gbé ara wájú ni òun lọ́nu àwọn kan ń bọ̀ lẹ́yìn ni tó bá lọ tán tẹ́yìn rẹ̀ bá dáńgọ́ kò sí fàárí fún èyí mọ́tò ọmọ ẹ̀mí kan wà àwọn èèyàn tó máa ń fẹ́ kó jẹ́ pé àwọn làwọn ní owó fòkó limaza anta tuhibbu kulla fukhuri limaza o in tó ti dájú ní kí tẹ́tàrà náà mọ́ dá sí ọlọ́mọdé ara náà rẹ̀ ló géètì mọ́jà pàrà sẹ́yìn ṣùgbọ́n yí Ọlọ́run tí mo sọ yí pé tó tún dáa ní yí pé kí àwọn tó ń bọ̀ lẹ́yìn tó dáa ju ara náà ti rírí ó ti gbọ́ lójú èyí tí bá ń bọ̀ lóyẹ kó tún wà gẹ̀rọ́kù wọ́n ní inna masala Isa inda Allahi kamasali Adama khalaqahu min turabi summa qala lahu kun fayakun shabaha Allahu al-ghariba bil aghrabi. wọ́n fi gàrí ìbùjọ àgìrábì ṣe khalqu Adam sọ́wọ́ Adam mi khalqi Isa àbí ti Isa wà Adam ti ju ti Adam síbí wọ́n ti ẹ̀ mọ́dàm gàbá ìlú ohun tẹ̀ níyàwó bàbá Isa tún ní ìyá bàbá nìkan ní òní ó ti ṣe so kọ́nà ń dá Isa bó ṣe dáhùn kọ́nà lọ fi kó tádámà ní tó dájú ní kẹ́yìn tí ẹ̀ ń bọ̀ kẹ́ tó dájú wá lọ Ọlọ́run kó gbà á ti kì í láyé ó ṣàánú yín ó ṣàánú gbogbo yín Ọlọ́run jẹ́ kọsẹ̀ wọ́n jẹ́ sùn kalẹ̀ láàárẹ̀
ẹni tẹ́ ṣẹ̀ tí ò ní gbẹ́bẹ̀ ọlọ́mọdé súnmọ́ ta ẹjọ́ náà ọlọ́mọdé ahọ́n yóò lè gbé ọlọ́mọdé ahọ́n yóò lè ṣiṣẹ́ kó kìtà rẹ̀ kọ́ kó má rí ahọ́n yóò ọ̀gẹ̀dẹ̀ ọ̀rọ̀ ló ní ọ̀rọ̀ òmí sọdá ẹ máa sí lọ ẹ ṣe lábà náà níjọ́ tí ẹ bá sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọ̀nà bá ṣe sọ tí ó ṣe sọ táà fà pàbí káńfẹ́lì mọ̀ kọ́ bírì mí ń kọ̀ tí lè sáàdì ẹ̀mọ́ tó wà nínú sàárì tẹ́gbé kọ̀tílù ní sáàdì mi ẹlòmí ò tẹ́ ní sọ pé yẹn sẹ́wọ̀n yóò kà máa dẹ̀ náà níbi kà tí tí ẹ̀ ń dẹ̀ oró káàkiri gbogbo ẹni tó bá ti dé yẹn dáadáa ó gbọ́dọ̀ jẹ́ onígbóná ọkàn tí ahọ́n rẹ̀ ó fi tètè sọ̀rọ̀ yóò tún wá jẹ́ ní tán wá tún bẹ̀ tọ́kàn rẹ̀ ó sì tètè lọ bẹ̀ tẹ̀wárí tẹ́ pé bó ṣe gbóná lọ́kàn náà ló tún gbóná tí kìí tètè fẹ́ foríjìyà ẹ̀lọ́ fúráṣọ ọmọ náà kò sí bó ṣe lè kórí ní ìyẹ́ndì ayé rẹ̀ yóò padà ṣiṣẹ́ náà tó gbé wáyé tí yóò fi wájẹ́ ń tẹ́gbé kò ní máa ní kòbúlù àzár wọ́n yẹ kó máa gba àzár àwọn òzírù wọ́n yẹ kí wọ́n yẹ máa gba òzírù tí ẹni tó ṣe ọba fún ọ ní òzírù kan wọ́n bá fi méjì kún ó dé mẹ́ta kó fi tètè gbà òótọ́ ni múlágbó tó sọ òótọ́ ni kódà kó parọ́ bá wá òzírù méjì kún ẹ̀rọ kan tó ń ní kó dé mẹ́ta kó fi pé ó ti gbàgbé náà lóòótọ́ kí là bẹ́ẹ̀ yóò fọ̀rọ̀ lẹ̀ nísìn ọ̀rọ̀ fi hàn lẹ̀ bẹ́ẹ̀ yóò fọ̀rọ̀ lẹ̀ ọ̀rọ̀ fi hàn lẹ̀ tó ń gbé ó tọ́ sí pálọ̀ báyìí tó máa lọ sí ti pé ẹ lọ gbé kó síwá ta ni ó wẹ̀ gbogbo pálọ̀ ọgbọ́n sí tóbi yìí wọ́n kà láìdá wọn tó ń síbẹ̀ wọ́n sì gbé bá sí àkàrà wọ́n sì gbé ẹsẹ̀ sí wọ́n sì máa wẹ̀ kí ló dé tó lè fọ̀rọ̀ lé gbogbo ẹ tẹ́ bá tirẹ̀ tí bá ti ń dìrọ̀ wọ́n kó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  ọmọjá àdámọ̀ ni ọmọjá àdámọ̀ ni ibà ayé la wà ayé la ti ṣẹra wa ayé náà ká ti forí jìra wa ìwọ ni ìnígbà kó dàbí wàá fi dín látọ̀run ìnígbà lọ́ba wà ẹ̀ lọ́rùn lọ́ba wà ẹ̀ lọ́rùn gbogbo ẹni tí ọba ti máa gba ó sírù kì í ṣe ìwọ́n àbí sáà ní ṣẹra wa mọ́ ni ó dà níjọ́ tí ọmọ tí wọ́n bá ṣe nìkan lára àwọn èèyàn yín kọ́ sáà tí kù ni wọ́n lámúyẹ̀ mú ti lámúyẹ̀ fún ti ẹni tí ọba tí kù gbogbo tí mẹ́sẹ̀lẹ̀ síyàn kò tí ì bọ́ fún ẹlẹ́dẹ̀ yẹn ló máa gba ó sírù tí wọ́n sọ kí ẹnìkan ó dùn mí mo dìlítì fi kíní rẹ ni olórí ibú lẹ́ni yẹn lórí kíní rẹ nígbà tí mo sọ̀rọ̀ rẹ ní airport tí mo ní nígbà kìnnìkan ẹ̀yàkùn jẹ́ ká forí jáfà yìí ìjọba wa gangan báwo ẹ̀tọ́ wa kọ́mẹ̀tì ó dùn mí tí mo dìlítì fi kọ́mẹ̀tì ẹni inú bíbí ló yẹ kí n sọ lẹ́sẹ̀ wọ́n ní kí ló máa ń ṣe yín gan ẹ̀yìn náà lẹ́ bẹ̀rẹ̀ ìjà ẹ̀tọ́ wa máa darí ìjà wọn ni. ìlérí burúkú nǹkan máa ń wá kí wàhálà máa ṣẹlẹ̀ wọn làwọn máa ń wá kiri tí wọn láàyè àwọn ọmọ náà nù. bẹ́ẹ̀ níbi ìta ọlọ́run náà bẹ́ẹ̀ sì láti foríjì náà nìyẹn ṣé ká ní kó kú ni. sáwá jẹ́ wàhálà. àbí ẹlẹ́kùn ẹ̀ ń bú àwọn tẹ́bárẹ́yàn tí kò ṣe dá ẹ̀bù ẹ̀ ní kò láforíjì ẹ̀ tún wá ń bú ẹ̀ tó ń foríjì yàn. mo ti ní ẹ̀ mo kàn tẹ́bárẹ́ mo kàn dìtẹ̀ fúnra mi nonsense àwọn eléyìí àwọn olórí ibùdó eléyìí irú ọmọ tẹ́ńtọ̀ náà bá bí báwọn yóò sẹ́yìn àkùrẹ́ ń dáríjì ṣé ó kìí ṣe kìí ṣe ìyá kan lóbi ọ̀nìsì tí àwọn ọmọ ní tí kò ti lájọ ẹ̀yìn ọmọ tí mo fi sílé kí ó tí náà kọ̀ọ̀lẹ́ báyìí kó náà ti ra mọ́tò kó náà lọ mọ́kà kó wá dé bí àpapọ̀ náà wá lé fún ọ sẹ́nu ìyá àwọn olóṣìwà àbí inú bàbá lóòótọ́ ó bọ́ ń bẹ̀ náà ta ni ó lọ tí ò ní dé ó bọ́ ń bẹ̀ kódà wọlé tó fi mọ yàn ṣùgbọ́n inú àwọn òbí yẹn ò ní dùn pé ṣùgbọ́n pé ìtàn retí kọ́hùn wọ́n retí kán wá fún wọn níwèé mọ́kà ìpẹ́tọ̀ ọ̀yá wọ́n lọ sí ájì wọ́n retí kán wá gbé ọgbà mọ́tò fún ọ pé gbà abù wọn ní mọ́tò ní iṣẹ́ tó ń ṣe yìí káwọn pé wọ́n gbé abúlá wọ́n gbé kíní àwọn ọlọ́pàá wá àtàǹkọ̀ọ̀pù pé náà wá mú yàn tó wá di ọmọ láǹkọ̀ọ̀pù kí wọ́n náà gbé sí lóòrò rí ẹni tó bá ti sè ọ́ tó bá ti sọ pé ẹ̀fọ́nìtì mi dẹ́kun tán náà kódà kí ẹ máa sẹ̀yàn ó máa sẹ̀yàn ni tó bá ti máa sẹ̀yàn téèyàn ti bú tiẹ̀ padà wá ní ẹmọ́ bínú ìdẹ́kó tán èwo ni nígbà ẹ bá ti ń ṣe báyìí ọmọdé àná náà ọlọ́run kó wádà kó dùn ilé ètò ìṣẹ̀lẹ̀ yìí ọlọ́run kó tún fi gbórí wá fún àtàwa náà la hawla wala quwwata illa billah subhana rabbika rabbil izzati amma yasifun alhamdulillah.